apart from pé ká pe orúkọ Ọlọ́run kí ìyanu ṣẹlẹ̀ bàbá mo ti fi ewé àti egbò mo ti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn èèyàn tiẹ̀ máa ń pè mí babaláwo. a máa pè é bẹ́ẹ̀ bó lára yín. kò sí kí ló fẹ́ rí lára mi orí nǹkan kan lára mi èèyàn ló ń jẹ́ babaláwo orúkọ ni orúkọ ló ń jẹ́ wòlíì orúkọ ló ń jẹ́ pásítọ̀ ṣùgbọ́n iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lolúwa gbéran wa iṣẹ́ tí Ọlọ́run gbéran èmi o ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí mò ń ṣe yìí bàbá tí mo dẹ̀ fi ń wòsàn tí mo fi ń gbàlà bàbá òun ni ewé àti egbò pẹ̀lú orúkọ Olúwa èmi ò mọ̀ ṣùgbọ́n lábẹ́ ẹ̀mí kan náà táwa mọ̀ tó jẹ́ Ọlọ́run yìí bí ọkọ bá lòun jí òkú dìde á sọ bó ṣe jí dìde bẹ́ẹ̀ ni mo sọ fún un. ṣé dírámà ni ṣé fíìmù ni ṣé skit ni ṣé kò lè wáyé ni. lábẹ́ ohun tó ṣì wà lọ́wọ́lọ́wọ́ yìí kò lè wáyé mi ò wá mọ̀ o bóyá Ọlọ́run lu ẹni yẹn o kó fún wọn lábẹ́rẹ́ o mi ò wá mọ̀ o bóyá Ọlọ́run lu ẹni yẹn o bóyá ó kàn gbé egbògi kan jáde kó ní kó lò kẹ́ni yẹn dẹ̀ ṣe kìnnì kó jí. téèyàn kan bá sọ bẹ́ẹ̀ màá ní kó jáde wọ́n mọ̀ mí dáadáa sọ pé mo jẹ́ èèyàn kan ẹ wá wo gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Olúwa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni mo jáde fún pé àánú kò jẹ́ kó rí bẹ́ẹ̀. ẹ bá ti ní báyìí lolúwa wí àwa máa gbé wá àwa wá ẹ̀ǹkwárì lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ṣé ohun tó ń sọ yìí ṣètò òótọ́ ni Olúwa dẹ̀ sọ nítorí Olúwa lọ́yìn Olúwa ní kì í ṣe òótọ́ àwa dẹ̀ jáde fún tọ́ pátá. mi ò lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé dání yìí Ọlọ́run fi mí mọ nǹkan tí wọ́n ń pè ní ewé àti egbò ó dẹ̀ ń jẹ́ mo dẹ̀ tún fi ń ṣe ọmọ aráyé lórí. alága tó jọ ń ṣe kérúbù lẹ bá lọ ní tẹ̀lé lọ ní àdúgbò ní ìjọ aláṣọ a lè ní àfiwé ẹ̀rí bó ṣe lọ rè. tẹ ẹ bá wò dáadáa ẹ wá pé nínú orúkọ tí mo dá yẹn kò sí kérúbù àti séráfù bẹ́ẹ̀ ìdí ni wípé wàhálà tó ń ṣẹlẹ̀ kiri òun ló mú kí èmi fúnra mi ọ̀rá dúró jẹ́jẹ́ lórí ọwọ́ ara mi tó bá ṣe nǹkan bá wọn ní kérúbù ló ṣe tó bá máa fi ṣèjì báyìí wọn ní kinní kan ló ṣe mi ò fẹ́ dárúkọ dá a máa ní kinní kan ló ṣe ṣe torí gbogbo wàhálà yẹn òun ló mú kémi fúnra mi ya dá dúró. ó sì rọrùn bẹ́ẹ̀ kéèyàn dá dúró láì ní pé àtẹ̀lé gbá àbàtẹ̀lá oṣù rọrùn ṣáá. lábẹ́ òfin Nàìjíríà yìí ó rọrùn nígbà tí à ń ja ìjà Yorùbá nation lọ́wọ́ mo jẹ́ ọ̀kan nínú àwọn gbòógì nínú Yorùbá nation. àdéhùn pẹ̀lú ògbọ́dọ̀. tó èmi kò sẹ́ni tó mọ Ọlọ́ládé Prophet Ọlọ́ládé Àbáṣe wọ́n mọ̀ pé wòlíì ni mi ò ṣùgbọ́n orúkọ táwọn èèyàn mọ èmi sí ni bàbá confam jìbìyàn pé àti ìdèbí ẹjẹ láṣẹ máa dé. sẹ́dá táwọn ń jàjà Yorùbá nation yẹn lọ́wọ́ ṣàwọn issues kan ṣẹlẹ̀ ń bẹ̀ tí ó fi di pé bóyá nítorí nǹkan tí mo gbé dání yẹn àwọn mi ò fẹ́ dárúkọ wọ́n fẹ́ wá kílẹ̀ ọ̀fun gbogbo ibẹ̀ yẹn so therefore nínú enquiry from the Lord Olúwa ní ká tẹ̀síwájú. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó. orúkọ mi kò yí padà bàbá confam JP náà ló ń sọ̀rọ̀ sá orúkọ mi gangan ni Prophet Ọlọ́ládé Àlàbá Ṣómúyíwá ọmọ Abẹ́òkúta Ogun State. wọ́n sọ nípa ìpè oríṣiríṣi náà ni àti gbọ́ nípa bí Ọlọ́run ṣe máa ń pè àwọn ẹ̀dá àti dàgbà ẹlẹ́bí ìbánlé gan ni yóò ní ìrìn àjò tí ń ṣe jẹ́ nípa ìpè tí ẹgbẹ́ dání àti orúkọ ìjọ yín. ìpè tí mo gbé dání yìí àti inú oyún ni nígbà tá a tún wá ń dàgbà tá a rí pé dà pé àwa ò fẹ́ yà sí àwọn tó bí wa lọ́mọ ń jẹ́ òye wa pé àti inú oyún ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni tá a fẹ́ yà sí tá a lọ kàwé because I studied banking and finance a fẹ́ yà sí àwọn ìyá wa àwọn bàbá wa ń sọ fún wa pé sẹ́ a ní nǹkan tí wọ́n sọ pé ó máa ṣe láti kékeré ẹ̀ òun ni pè yí o
wọ́n ti kọ́kọ́ gẹrun aláàkọ́ gẹrun àìmọye tó ti gẹrun orí eléyìí tí mo rìn Bẹ́ẹ̀ni. àmútọ̀run wà ní. bẹ́ẹ̀ ni àìmọye tó ti gẹ̀dà tó tún yálà ṣe fún padà tó fi sílẹ̀ bẹ́ẹ̀. torí pé àfẹ́ jẹ́ ìpè yẹn gangan gbàrà tó yá tí wàhálà dé lọ́tún lósì tó pa òfẹ́ jẹ́ ìpè yìí la fi gbogbo iṣẹ́ ara yẹn sílẹ̀. ní wàhálà wo. wàhálà pé akọ ilé ata ilé a tún fẹsẹ̀ rìn kiri lórí iṣẹ́ tá à ń ṣe tó jẹ́ iṣẹ́ ara akọ ilé ata ilé dànù àwa ń fẹsẹ̀ rìn kiri lórí títì ìgbà tí wàhálà dé àwọn òbí wa ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé àwọn ti sọ fún mi alátinú yín ló ti sọ àsọtẹ́lẹ̀ kété tá a dẹ̀ bọ́ sẹ́nu iṣẹ́ yìí everything padà sípò. lórúkọ ọjọ́ yín sà. El Adonai Saboti International Bible Ministry bàbá ẹ ló láyé Saboti orúkọ tí kò wọ́pọ̀ tí èèyàn rí káàkiri mi lérò orúkọ òyìnbó ni èyí sì ṣe orúkọ Yorùbá eléyìí ṣé nínú ẹ̀mí náà ló ti wá ni abẹ́yìn kan wò ó gbé kalẹ̀. is an Hebrew name orúkọ yẹn àdàpè ẹ̀ ní Ọlọ́run àwọn ọmọ ogun nítumọ̀ ní Yorùbá bẹ́ẹ̀ ni nítumọ̀ rẹ̀ ní Yorùbá El Adonai Saboti ìtumọ̀ ẹ̀ gangan ni wípé Ọlọ́run àwọn ọmọ ogun International Bible Ministry. ẹ wá ka ìdébù rí orúkọ ẹni àbí nínú ẹ̀mí náà lọ́nà tó kọ sí pé lọ jẹ́ orúkọ báyìí ó tiẹ̀ mú tẹ̀mí dání. àfi ẹni ara nìkan ló máa ṣe nǹkan láti inú ara ẹni ara tó bá dẹ̀ ṣe nǹkan láti inú ara ó ṣeé ṣe kó bá ìdojúkọ tó lè pàdé láàrin ìrìn àjò yẹn ṣùgbọ́n orúkọ tẹ́ rí yẹn àti inú ẹ̀mí tí Ọlọ́run ló ti jáde pé ká lọ máa jẹ. nínú ohun tí Ọlọ́run àfi rán kálukú náà ni omi lòún lò pé tó bá ti lè gbàdá sómi ẹlòmíràn ní akáṣífù ni tó ẹlòmíràn ní kókó gbàdúrà ìwọ ni ẹlò nínú ìjọ yìí tí ó sì jẹ́ wí bẹ́ẹ̀ látọ̀dọ̀ náà. kò sí gbogbo nǹkan tí a ò lè lò láti lè fi communicate pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tẹ́ rí yẹn ọ̀nà tí Ọlọ́run bá ti fi wá tọ̀ òun ni kó lè kálukú kó tẹ̀lé èmi mọ̀ nípa ewé mo mọ̀ nípa egbò bàbá tó bí mi lọ́wọ́ tún máa ń sọ pé sẹ́ ládùúgbò gbogbo àwọn ọmọ tí bàbá àwọn bí àwọn ò mọbi tí mo ti rí tó pé bàbá àwọn òun ló jẹ́ àwọn tó ń ṣe ewé yìí. àwọn jágilégbòsó. bẹ́ẹ̀ ni àràbà ni wọ́n abáńgbọ́ àràbà ní ìlú Ìlàó ní Abẹ́òkúta. ìlú Ìlàó ní Abẹ́òkúta jẹ́ pé àwọn òyìnbó máa wá láti Brazil Amẹ́ríkà Cuba tó máa dífà ibi tó ti wá dọ́dọ̀ tèmi tó jẹ́ pé èmi ni wọ́n ṣà ń sọ pé èmi ni mo máa gbéṣẹ́ ló yà wọ́n lẹ́nu so therefore èmi o lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé dání yìí Ọlọ́run fi mí mọ nǹkan tí wọ́n ń pè ní ewé àti egbò ó dẹ̀ ń jẹ́ mo dẹ̀ tún fi ń ṣe ọmọ aráyé lórí. káyọ̀ àtòjọ ń ṣe kérúbù lẹ́ bá lọ ní tẹ̀lé lọ ní àdúgbò ní ìjọ aláṣọ a lè ní àfiwé ẹ̀rí bó ṣe lọ rè. tẹ ẹ bá wò dáadáa ẹ máa pé nínú orúkọ tí mo dá yẹn kò sí kérúbù àti séráfù bẹ́ẹ̀ ìdí ni wípé wàhálà tó ń ṣẹlẹ̀ kiri òun ló mú kí èmi fúnra mi ọ̀rá dúró jẹ́jẹ́ lórí ọwọ́ ara mi tó bá ṣe nǹkan bá wọn ní kérúbù ló ṣe tó bá máa fi ṣèjì báyìí wọn ní kinní kan ló ṣe mi ò fẹ́ dárúkọ dá a máa ní kinní kan ló ṣe ṣe torí gbogbo wàhálà yẹn òun ló mú kémi fúnra mi ya dá dúró. ó sì rọrùn bẹ́ẹ̀ kéèyàn dá dúró láì ní pé àtẹ̀lé gbá àbàtẹ̀lá ojú rọrùn ṣá. lábẹ́ òfin Nàìjíríà yìí ó rọrùn in as much tí o bá ti lọ register certificate ẹ̀ ṣàwa ti register certificate wa for the past 17 years. bẹ́ẹ̀ ni sir 17 years. tí ẹ ṣe wá dúró tó lóbìnrin báyìí tó ti dúró tẹ́tí para wá
ẹ padà á ju gbogbo ẹlẹ́kẹ̀tẹ̀ lọ́lọ́ tọdún mélòó báyìí sá. tí ìjọ yìí ti dúró báyìí bọ́s òwòrò gangan láti dé bíbá ẹ ti bẹ̀rẹ̀. òwòrò ni mo kọ́ chọ́ọ̀chì sí òwòrò ni mo kọ́ chọ́ọ̀chì sí chọ́ọ̀chì wa wà lówòrò yẹn nígbà táwa ibẹ̀ yẹn ò gbà wá mọ́ ni àfipadà wa tẹ̀dó sí bíbá gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bí ṣọ́ọ̀ṣì wọn kọ́. ibẹ̀ sì wà nígbà tí à ń ja ìjà Yorùbá nation lọ́wọ́ mo jẹ́ ọ̀kan nínú àwọn gbòógì nínú Yorùbá nation. Adébẹ̀ pẹ̀lú ògbọ́lọ́. tó èmi kò sẹ́ni tó mọ Ọlọ́ládé Prophet Ọlọ́ládé Àbáṣe wọ́n mọ̀ pé wòlíì ni mi ò ṣùgbọ́n orúkọ táwọn èèyàn mọ èmi sí ni bàbá confam jìbìyàn pé àti ìdèbí ẹjẹ ìṣẹ̀lẹ̀ àṣemá débẹ̀. Yorùbá ni Adébẹ̀ confam Adébẹ̀. sẹ́dá táwọn ń jàjà Yorùbá nation yẹn lọ́wọ́ sàwọn issues kan ṣẹlẹ̀ ń bẹ̀ tí ó fi di pé bóyá nítorí nǹkan tí mo agbédání yẹn àwọn mi ò fẹ́ dárúkọ wọ́n fẹ́ wá clear off gbogbo ibẹ̀ yẹn so therefore nínú enquiry from the Lord Olúwa ní ká tẹ̀síwájú ká má padà lọ affect àwọn tó ń gbé ní dòmí tó pẹ́ ti fẹ́ kíní yẹn fẹ́ affect àwọn tó wà ní dòmí ibi gbogbo ibẹ̀ yẹn àṣepadà wá sí ibà àdẹ̀wà tẹ̀dù láti ọ̀tá tí wá tẹ̀dù láti ọdún kan sí bíi September ta fẹ́ mú yìí ló máa pé ọdún méjì tá ti dúró sí ibà ọdún méjì yíyá tá ti wà ń bí tá ti tẹ̀dù Ọlọ́run ṣiṣẹ́ ìyanu. nínú ìjọ yìí kí aláwọn iṣẹ́ fẹ́ pé ẹ ti ṣe ẹ mírèkù lẹ́yìn náà ó gbà Ọlọ́run lóòótọ́ ló wà nínú ayé wa bí níbi méjì mẹ́ta. apart from pé ká pe orúkọ Ọlọ́run kí ìyanu ṣẹlẹ̀ bàbá mo ti fi ewé àti egbò mo ti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn èèyàn tiẹ̀ máa ń pè mí babaláwo. ẹ má pè bẹ́ẹ̀ bó ṣe wọn lára yín. kò sí kí ló fẹ́ rí lára mi orí nǹkan kan lára mi èèyàn ló ń jẹ́ babaláwo orúkọ ni orúkọ ló ń jẹ́ wòlíì orúkọ ló ń jẹ́ pásítọ̀ ṣùgbọ́n iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lolúwa gbéran wa iṣẹ́ tí Ọlọ́run gbéran èmi o ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí mò ń ṣe yìí bàbá tí mo dẹ̀ fi ń wòsàn tí mo fi ń gbàlà bàbá òun ni ewé àti egbò pẹ̀lú orúkọ Olúwa tán orúkọ Olúwa ń wà tọ́lọ́hún dẹ̀ ń lò wọn lè dé ṣọ́ọ̀ṣì wa kọ́ ní orúkọ nǹkan à ń gbàdúrà ṣùgbọ́n níbi táwa yìí bàbá ewé àti egbò àfi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìyanu dẹ̀ ń ṣe. bá lẹni tí ó bẹ́ kọ̀ sí gbà tó bàbá báyìí ló ṣe wọn lórí káàkiri àgbáyé wọn ti ń wò láti wò ní nọ́mbà ìfi nọ́mbà yìí sílẹ̀. nọ́mbà mi ni 08022040950 08022040950. so gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ lẹ́ǹkan àwọn èèyàn máa pè wá ní babaláwo bàbá àìmọye gbogbo báyìí fi báyìí tó ti bá wa jà lórí ẹ̀ oníkan àwa ń béèrè lọ́wọ́ wọn kí nìdí ẹ ṣe ń pè mí ní babaláwo wọn sọ di mo tún padà béèrè pé àbí nítorí mò ń sọ wípé Ọlọ́run gbé iṣẹ́ ewé àti egbò gbogbo ìran mi ni wọn sọ di wọn á jóyè wọn tó bá jẹ́ pé ewé àti egbò yìí náà ni ìdí tí wọ́n fi ń pè wá ní babaláwo kọjọ kí wọ́n wá jáde nínú ìwé mímọ́ tá à ń pè ní Bíbélì níbi tí Ọlọ́run tó ti takò wípé ẹ gbọ́dọ̀ lo ewé ẹ gbọ́dọ̀ lo títí di èmi mi ò tí ì rí tó jáde nínú wọn láti sọ. orúkọ yẹn bàbá kọ̀ǹfàmù bó ṣe wáyé gan. bàbá kọ̀ǹfàmù yìí bó ṣe wáyé náà nìyẹn nígbà tí ta bá ṣiṣẹ́ táwọn èèyàn lọ lò ó wọ́n wá ní confam làwọn èèyàn mọ̀ mí sí confam. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nígbà tó tún wá yá làwọn kan tún wò pé confam táwọn dá kí wọ́n pé wọ́n ń disrespect mi wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi bàbá confam kún ibi tí JP ti wá ní pé kì í ṣe èmi nìkan ló ń jẹ́ orúkọ bàbá confam yìí ṣe gẹ́tì mi èmi dẹ̀ travel mo lọ sí Jerusalem bí ẹ̀ẹ̀mejì ibẹ̀ làwa ti fi bàbá confam JP sí níwájú ibi tí JP ti wá ní pé orúkọ yẹn àwọn kan tún wọ́n padà fẹ́ lọ máa jẹ but ibi tí tọ̀dọ̀ wa ti yàtọ̀ ni wípé wọ́n gbọ́dọ̀ rí bàbá
confam JP níbẹ̀ ẹ ṣe gan ni iṣẹ́ tá a ṣe làwọn èèyàn fi pè wá ní confam kì í ṣe orúkọ àmútọ̀run wa. ẹlòmíràn ní òun ti jí òkú dìde òun ti ṣe kíní kan pé bá wọn gbé nìkan lọ àwọn bá àwọn ìṣẹ̀lẹ̀ bá fi tiẹ̀ wáyé ní ìrírí. bàbá èmi ò mọ o ṣùgbọ́n lábẹ́ ẹ̀mí kan náà táwa mọ̀ tó jẹ́ ọlọ́run yìí bí ọkọ bá lòun jí òkú dìde á sọ bó ṣe jí dìde bẹ́ẹ̀ ni mo sọ fún un. ṣé dírámà ni ṣé fíìmù ni ṣé skit ni ṣé kò lè wáyé ni. lábẹ́ ohun tó ṣì wà lọ́wọ́lọ́wọ́ yìí kò lè wáyé mi ò wá mọ̀ o bóyá ọlọ́run lu ẹni yẹn o kó fún wọn lábẹ́rẹ́ o mi ò wá mọ̀ o bóyá ọlọ́run lu ẹni yẹn o bóyá ó kàn gbé egbògi kan jáde kó ní kó lò kẹ́ni yẹn dẹ̀ ṣe kìnnì ló jí. àbí àtọ̀wọ́ rẹ̀ tí kú yẹn gan bẹ́ẹ̀ kò tí ì rìn jìnnà. bẹ́ẹ̀ ni mi ò wá mọ̀ ṣùgbọ́n téèyàn kan bá sọ bẹ́ẹ̀ màá ní kó jáde wọ́n mọ̀ mí dáadáa pé mo jẹ́ èèyàn kan ẹ wá wo gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Olúwa ọ̀pọ̀lọpọ̀ ni mo jáde fún pé àánú kò jẹ́ kó rí bẹ́ẹ̀. ẹ bá ti ní báyìí lolúwa wí àwa máa gbé wá àwa wá ẹ̀ǹkwárì lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣé ohun tó ń sọ yìí ṣètò òótọ́ ni Olúwa dẹ̀ sọ nítorí Olúwa lọ́yìn Olúwa ní kì í ṣe òótọ́ àwa dẹ̀ jáde fún tán pátá Ọlọ́run dẹ̀ gbà oṣù. wọ́n parọ́ mọ́ ní. ọ̀parọ́ mọ́ ní ọ̀parọ́ mọ́ yẹn ni. ẹ̀rọ ìwọ̀n láàrin àti Olúwa lọ ṣe ẹ ti mọ̀ tẹ́lẹ̀ àbí torí pé ẹjọ́ ń rìn nílànà kan náà ẹ ṣe wọléwọ̀de. ṣé tó pé ajọ́ ń rìn nílànà kan náà ni aláwa ní ìkóríta kan ìkóríta yẹn ẹni yẹn mo ràn lọ́wọ́ ni láti Amẹ́ríkà ṣẹ́ńgẹ́tù sá ràn lọ́wọ́ láti Amẹ́ríkà ni yàtàwá ràn lọ́wọ́ ilé tí ó níyẹn ó fi obìnrin síbẹ̀ ó travel obìnrin yẹn wá fẹ́ gba ilé yẹn mọ́ lọ́wọ́ àdéhùn Ọlọ́run ṣàṣe àràn lọ́wọ́ lọ́ọ̀yà kan wá wà nídìí kéèsì ẹ̀yìn lọ́ọ̀yà yẹn tí wá lọ kò dí lẹ́yìn tí adájọ́ ti ní pé kí wọ́n kúrò nílé of vacate ilé yẹn tó pé ọtí kún nǹkan ló nílé lọ́ọ̀yà tó ń ṣe iṣẹ́ yẹn gangan tó wá lọ kò dì mọ́ obìnrin yẹn. ó lẹ̀dí àkókò. bẹ́ẹ̀ ni ọjọ́ ó tún wá wà ń bẹ̀ for more than 6 months. now nígbà tẹni tó wà lamẹ́ríkà ẹ̀ tẹ̀mí mọ́ ẹ wá dé ó wá ní òun fẹ́ pe lọ́ọ̀yà mi pé kó lè pick up mata ìpín kò jẹ́ kó rí mi adájọ́ ti ní kí wọ́n kó kúrò ní ilé kí lọ́ tó ń ṣe ń bẹ̀. lọ́ọ̀yà tó wá lọ pè ó wá ń sọ fún ẹni tèmi yẹn tó wá láti Amẹ́ríkà pé òun ò lè bá colleagues òun jà a máa yọ ti ọ̀rọ̀ colleagues òun kúrò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹni tí ó jókòó sínú ilé yẹn òun la máa ṣe kí ni olùmọ̀rí ó ní nǹkan tí mo fi lọ síbẹ̀ ẹ̀ ń bè pé ṣé ẹni yẹn jẹ́ àwọn pẹ̀lú òríra rí àsọ̀rọ̀ rí pẹ̀lú olúwa mi ò mọ̀ rí from anywhere but as a colleague wọ́n sọ pé nǹkan báyìí ló ṣe a dẹ̀ pera wa ní ènìyàn Ọlọ́run that à ń lo ewé àti egbò yìí ò ní kí a má jẹ́ èèyàn Ọlọ́run àwọn èèyàn ló miss gbogbo nǹkan ẹni a ò pé mo lo ewé okay daddy now olótù pé ẹ lo fẹ́ǹsì kìí sí yẹn ní pé ẹ kì í ṣe èèyàn Ọlọ́run àbí a lo dágà àbí o lo diclofenac the same thing náà ni ìwọ wá lo ewé olégbò wọn ní ò kì í ṣe èèyàn Ọlọ́run náà iye ò ní ká má rìnà àwa gbé ọ̀rọ̀ ẹ̀ dé àwa wò Olúwa kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sàámú Olúwa lọ Olúwa ní ohun tí wọ́n sọ onírọ́ ni ẹ̀rọ dẹ̀ ni kò sí òtítọ́ kankan nínú. lẹ́ẹ̀kan sí nọ́mbà wa náà ni 08022040950 so workshop nọ́mbà wa ni wọ́n lè rí iṣẹ́ ẹ ṣe.